Bismillah walhamdulillah wassalatu wassalam ala rasulillah wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa káàkiri ibi tí ẹ ti ní àǹfààní láti máa gbọ́ wa. Mo kí yín ní kíkí ti Islam. Bákan náà, mo kí àwọn ẹlẹ́sìn mìíràn káàbọ̀ sí orí ètò yìí. Mo kí wa káàbọ̀ sí orí ètò yìí ní ìkànnì Taalim TV. Ìdí tí mo fi kí àwọn ẹlẹ́sìn mìíràn òun náà ni pé káàárọ̀ òjìbí kìí ṣe ọmọ ìyá ìjà, gẹ́gẹ́ bí àwọn àgbà ṣe máa pa á ní òwe. Káàárọ̀ òjìbí kìí ṣe ọmọ ìyá ìjà. Tọ́, ọjọ́ òní ni yọ́mọ̀lẹ̀ Al-Ithnayn, déètì òní ni ọjọ́ 17 oṣù keje oṣù Rajab ọdún 1445. Lórí ìkànnì Taalim TV ní ọ̀sán tòní, ohun tí mo fẹ́ fi ṣe ìdánilẹ́kọ̀ọ́, àkọlé rẹ̀ ni wáàsí àlàáfíà láàrin gbogbo oníwàásí. Wáàsí àlàáfíà láàrin gbogbo oníwàásí. Bí àwọn Kìrìsìtẹ́nì tí wọ́n bá fẹ́ kọrú àkọlé báyìí, àwọn yóò sọ pé ìwàásù àlàáfíà láàrin gbogbo oníwàásù. Ìwàásù àlàáfíà láàrin gbogbo olùwàásù. Ọ̀rọ̀ kan náà ni a jọ ń sọ. Wáàsí náà ni ìwàásù. Oníwàásí náà ni olùwàásù nínú èdè wa. Ohun tó bí àkọlé yìí òun ni wípé nígbà tí mo ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan lọ lórí ta ni ká bá wí, lórí ọ̀rọ̀ evangelist Ezekiel Noah, lórí wíwá ọ̀ràn kiri lórí Islam. Nínú ìdánilẹ́kọ̀ọ́ yẹn, a yiri àwọn ọ̀rọ̀ kan wò. Èmi ò wá tí ì gúnlẹ̀ pátápátá tí ìdíwọ́ fi wáyé lórí àwọn nǹkan tí ẹ fi láǹfààní àti máa rí wa, tí ẹ sì ń gbọ́ wa. Wọ́n wá kọ àtẹ̀jáde kan wípé ó sì máa tẹ̀ síwájú. Ìtẹ̀síwájú ẹ̀ náà nìyí, àmọ́ pẹ̀lú àkọlé titun, pẹ̀lú àkọlé àrà. Mo fẹ́ kí gbogbo àwa tí a wà ní orí ètò yìí, mo fẹ́ kí a farabalẹ̀ dáadáa. Mi ò sì fẹ́ kí aṣíwájú ẹlẹ́ẹ̀dẹ́ pe ẹ̀ẹ́dẹ́ rẹ̀. Ẹni tí ó tọwọ́ bọ inú àpò tí ó fẹ́ mú ẹyẹ jáde síta. Ẹ má jẹ́ ká kánjú láti sọ àwọ̀ ẹyẹ náà
ó ṣeé ṣe kí a gbà á, ó ṣeé ṣe kí a ṣì í. Bákan náà, ẹ jẹ́ kí a farabalẹ̀ sẹ́ nítorí wípé Yorùbá tún máa pa á lówe wípé àìfarabalẹ̀ olórí àìsàn ni. Bí ènìyàn bá sì pera ẹ̀ ní àgbàlagbà tí ò bá farabalẹ̀, Yorùbá wọn á tún sọ pé àgbà tí ò farabalẹ̀ yóò fara gbẹgba. Àwa tá a jẹ́ ọ̀dọ́, ẹ má jẹ́ kí ẹ̀jẹ̀ ọ̀dọ́ ẹ má jẹ́ kó dààmú wa. Ẹ má jẹ́ kí ó dààmú wa. Láti ọjọ́ orí ọ̀dọ́, òun ni àwọn tí wọ́n jẹ́ òjíṣẹ́ Ọlọ́run ni wọ́n ti máa bẹ̀rẹ̀ iṣẹ́ jíjẹ́. Nítorí náà, ìpele ọjọ́ orí ọ̀dọ́ kò sí fún jàgídíjàgan. Ìpele ọjọ́ orí tó nítumọ̀ tó nítumọ̀ ní ọ̀dọ̀ Olúwa Ẹlẹ́dàá wa ni. Ẹ má jẹ́ á fi ìjẹ́ ọ̀dọ́ wa, ẹ má jẹ́ ká fi dá rògbòdìyàn sílẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Bí a ṣe pàrọwà fún igun ọ̀dọ́, bẹ́ẹ̀ náà ni a pàrọwà fún igun àwọn àgbà. Igun méjì tí ọ̀rọ̀ sì kàn lórí ọ̀rọ̀ ẹ̀sìn náà nìyẹn. Àwọn ọmọdé, àwọn wà nípò ọmọ ẹ̀yìn tí ò tíì mọ ibi tí ìyá òun ń pọn òun rè. Mo fẹ́ kí a ṣíà prógrámù yìí torí prógrámù yìí yóò jọ prógrámù ta ni kí a bá wí, nípa pé prógrámù tí mo ṣe lọ tí mo pè ní ta ni kí a bá wí lórí ọ̀rọ̀ evangelist Ezekiel Noah, tí a bá fi ojú lámẹ̀yìítọ́ wò ó dáadáa, a rí wípé kò fi síbì kankan. Bá a ṣe bẹ́ràn wí la bẹ́ràn wí. Bá a ṣe bẹ́ràn wí la bẹ́ràn wí. Èyí tí mo tún wá fẹ́ sọ yìí náà yóò kan ará ilé, yóò kan ará oko, pàápàá jùlọ àwọn oníwàásù, torí wípé wáàsí àlàáfíà la fẹ́ máa gbọ́ lẹ́nu àwọn oníwàásù wa. Wáàsí àlàáfíà la fẹ́ máa gbọ́ lẹ́nu àwọn oníwàásí wa. Lẹ́ẹ̀kan sí i, mo kí gbogbo wa káàbọ̀, lọ́kùnrin lóbìnrin, lọ́dọ̀ọ́ lágbàlagbà. Gbogbo ẹ̀yin tí ẹ ní àǹfààní láti máa gbọ́ èdè tí mo fi ń sọ̀rọ̀. Èmi ń ṣẹ̀ṣà láti máa lo èdè Yorùbá gẹ́gẹ́ bí èdè abínibí mi. Mo ṣẹ̀ṣà láti máa lo èdè Yorùbá láti máa fi ṣe ìwàásù. Kì í ṣe wípé èmi kò níkápá láti fi èdè Gẹ̀ẹ́sì ṣe wàásù, ṣùgbọ́n mo fìyẹn sílẹ̀ fún àwọn tí wọ́n ṣẹ̀ṣà láti máa lo èdè Gẹ̀ẹ́sì. Àmọ́ lẹ́ẹ̀kọ̀ọ̀kan a lè rí àmúlùmọ́là nínú èdè wáàsí mi. Bí ẹyẹ bá ṣe fò, bẹ́yẹ bá ṣe fò la ṣe máa sọ òkò rẹ̀. Lẹ́yìn ìdánilẹ́kọ̀ọ́ ta ni kí a bá wí
lórí ọ̀rọ̀ evangelist Ezekiel Nuha tí ó ń wá ọ̀ràn kiri lórí ọ̀rọ̀ Islam. Ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ ni wọ́n pè mí. Àwọn tí wọ́n pè mí jù àwọn pásítọ̀ ni. Àwọn pásítọ̀ tó ga sí wípé wọ́n fi ojú lámẹ̀yìítọ́ wo ìdánilẹ́kọ̀ọ́ náà, wọ́n sì gbé òṣùbà fún mi lórí ẹ̀. Bó tilẹ̀ ga sí wípé olúkúlùkù wọn ló tún ní ọ̀kan òjọ̀kan ọ̀mọ̀ràn tí àwọn náà mú wá lórí ẹ̀. Àpapọ̀ gbogbo àmọ̀ràn tí wọ́n mú wá lórí ẹ̀, mo kó o sínú àjọ, mo jọ̀ ọ́. Èyí tó jọ̀ òun la fẹ́ lò, èyí tó jẹ́ ẹ̀ta rẹ̀ àti dàánù. Pàápàá jùlọ èmi gẹ́gẹ́ bí mùsùlùmí tó jẹ́ wípé orísun ọgbọ́n mi, orísun ìmọ̀ mi, orísun òye mi, òun ni kí ni Allah sọ, kí ni ànábì wí ní ìbámu sí àgbọ́yé àwọn aṣíwájú rere fún wa nínú Islam. Ọ̀rọ̀kọ́rọ̀ tí ẹnikẹ́ni bá fi tó mi létí, onítọ̀hún jẹ́ pásítọ̀ ni, tàbó jẹ́ evangelist, tàbó jẹ́ reverend, tàbó tiẹ̀ jẹ́ ọmọ ìjọ, yálà onítọ̀hún jẹ́ àfáà ẹ̀sìn Islam ni tàbó jẹ́ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn, a máa ṣẹ́rí ẹ̀ sí ma qala Allahu wa ma qala Rasul ala faham as-salaf as-salih. Èyí ni òfin tó dè mí, òun náà sì ni òfin tí màá múlò lórí àkọlé ọ̀rọ̀ mi, wáàsí àlàáfíà láàrin gbogbo oníwáàsí. Àmọ́ mo fi kinní kan dá yín lójú wípé Islam ẹ̀sìn déédéé ni, ẹ̀sìn dọ́gba ni, ẹ̀sìn tó kọ́ wa ní ká ṣe déédéé láàrin ara wa síra wa ni. Èmi ò tiẹ̀ rí ẹ̀sìn kan tó kọ́ wa ní déédéé tó tó irú déédéé tí Islam kọ́ wa. Ṣùgbọ́n ìṣòro tá a ní ni wípé ọ̀tọ̀ ni Islam, ọ̀tọ̀ ni Mùsùlùmí. Islam ó dá dúró fúnra rẹ̀ gẹ́gẹ́ bí entity. Mùsùlùmí òun náà dá dúró fúnra rẹ̀. Mùsùlùmí ni ó wá lọ máa practice Islam bí agbára rẹ̀ bá ṣe mọ́. Yóò máa practice Islam bí ó bá ṣe rí ìfẹ́ inú rẹ̀ tẹ̀ mọ́lẹ̀ mọ́. Torí pé ọmọnìyàn ni Mùsùlùmí, kì í ṣe robot. Ọmọnìyàn ni, a ní ṣaláì má máa rí kùdìẹ̀kudiẹ lára Mùsùlùmí, àmọ́ kò sí kùdìẹ̀kudiẹ kankan lára Islam, torí pé al-Islam dinullah, Islam ẹ̀sìn Allah ni. Al-Islam dinul anbiya wa rusul, Islam ni ẹ̀sìn gbogbo àwọn ànábì Ọlọ́run àti àwọn òjíṣẹ́ rẹ̀. Ìbá jẹ́ pé Islam ní ààyè, ìbá jẹ́ pé Islam ní àbùkù, ìbá jẹ́ pé Islam ní àbàwọ́n, ìbá jẹ́ pé Islam kù síbì kan tó kù díẹ̀ káàtó, Allah subhanahu wa ta'ala kò ní ṣẹ̀ṣà Islam lẹ́sìn fún wa.
torí náà èmi gẹ́gẹ́ bí ẹnìkan rọ̀dítù bíláhì rọ́bà, èmi ti yọ́nú sí Allah ní olúwa mi àti olùgbàlà mi, wábìlì ìsìláàmì dínà, mo sì yọ́nú sí islam ní ẹ̀sìn mi, wábì muhammadin nabiyya wa rasula, mo tún wá yọ́nú sí muhammad ọmọ abdullahi gẹ́gẹ́ bí ànábì ọlọ́run àti òjíṣẹ́ ọlọ́run tí ọlọ́run rán sí gbogbo ayé ní àpapọ̀ láì yọ àlìjẹ̀nú tàbí ẹlòmíràn sílẹ̀. lábẹ́ bẹ́ẹ̀ mo ní láti tún fi dá wa lójú wípé àníṣe wáàsí àlàáfíà láàrin gbogbo oníwàásí kò ní fì sí ibì kankan. Ẹ máa bá mi ká lọ. A fẹ́ kí gbogbo àwọn oníwàásí lábẹ́ orúkọ ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta fi àyè gba àlàáfíà, ẹ̀tọ́ ọmọnìyàn lábẹ́ òfin ìlú wa, àti òtítọ́ inú nínú wáàsí wa ní kọ̀rọ̀ àti ní gbangba. Èmi ò lérò wípé ẹnìkan lè tako ọ̀rọ̀ yìí. A fẹ́ kí gbogbo àwọn oníwàásí lábẹ́ orúkọ ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta Al-Islam, Christianity àti ẹ̀sìn ìbọ̀rìṣà. Tí mo bá pe ẹ̀sìn ìbọ̀rìṣà ní ìbọ̀rìṣà, kì í ṣe èdè abúnikù látọ̀dọ̀ ti tèmi. Àwọn tí wọ́n ń bọ̀rìṣà, àwọn náà mọ̀ pé òrìṣà làwọn ń bọ, irúnmọlẹ̀ ni àwọn ń bọ. Torí náà orúkọ wọn òun náà ni mo pè wọ́n. Ìdí tí mi ò sì lè fi pè wọ́n ní oníṣẹ̀ṣe òun ni wípé ọ̀tọ̀ ni ìṣẹ̀ṣe, ọ̀tọ̀ ni ìbọ̀rìṣà, kò dàpọ̀ mọ́ra wọn. Bí ìṣẹ̀ṣe bá wá dàpọ̀ mọ́ ìbọ̀rìṣà lọ́dọ̀ àwọn olórìṣà, ní ọ̀dọ̀ ti èmi, tí èmi mọ̀ wípé ohun tí ń jẹ́ source, origin, òun náà ń pè ní ìṣẹ̀ṣe. Source, origin, genesis, òun náà ń pè ní ìṣẹ̀ṣe. Èmi ò ní pe abọ̀rìṣà ní oníṣẹ̀ṣe, torí pé gbogbo ayé pátá ló ní ìṣẹ̀ṣe tiẹ̀. Ìyẹn ni pé gbogbo ayé ló ní àṣà ìbílẹ̀ wọn, léléyìí tí ò sọ̀yàn di kéèyàn máa sin nǹkan mìíràn lẹ́yìn ẹlẹ́dàá gbogbo ayé àti ọ̀run, ẹlẹ́dàá àṣà náà. So a fẹ́ kí gbogbo àwọn oníwàásí lábẹ́ orúkọ ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta fi àyè gba àlàáfíà, torí ìlú tí ò bá sí àlàáfíà wọn ò ní rójú. A fàyè gba àlàáfíà, a sì gbọ́dọ̀ mọ kí ni oríkì àlàáfíà, torí kì í ṣe gbogbo ẹni tí ń sọ̀rọ̀ pé ẹ jẹ́ kí àlàáfíà ó jọba ló mọ oríkì àlàáfíà fúnra rẹ̀. Lẹ́yìn náà a máa fàyè gba ẹ̀tọ́ ọmọnìyàn lábẹ́ òfin ìlú wa. Orílẹ̀-èdè tá a wà yìí ó gbé àwọn ẹ̀tọ́ kan kalẹ̀ tó jẹ́
ẹ̀tọ́ orí òjórí láì ní nǹkan kan ṣe pẹ̀lú irú ẹ̀sìn tó gbé lọ́wọ́. A fẹ́ kí gbogbo oníwàásí nínú wáàsí rẹ̀ kó jẹ́ kí ẹ̀tọ́ ọmọnìyàn lábẹ́ òfin ìlú wa kó jẹ́ ó máa hàn. Bákan náà, òtítọ́ inú. Wọ́n ní èèyàn méjì kì í pàdánù irọ́ ní ọ̀rọ̀ òtítọ́ inú. Ènìyàn méjì kì í pàdánù irọ́. Bí ẹni tí à ń parọ́ fún ò bá mọ̀, ẹni tí ń parọ́ fún ni ó mọ̀ pé irọ́ lòun ń pa. Nítorí náà, a fẹ́ kí gbogbo àwọn oníwàásí ní abẹ́ orúkọ ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta, a fẹ́ ká máa lo òtítọ́ inú nínú wáàsí wa ní kọ̀rọ̀ àti ní gbangba. A fẹ́ ká máa fi àyè gba àlàáfíà. A sì fẹ́ ká máa fún kó wá ní ẹ̀tọ́ rẹ̀ lábẹ́ òfin ìlú. Tí ohun tí mo sọ sókè yẹn tó bá fẹ́ wá sí ìmúṣẹ, a máa ṣiṣẹ́. Àwọn oníwàásí, a níṣẹ́ tá a máa ṣe. Ìwọ̀nyí ni àwọn òdodo kan tí òfin orílẹ̀-èdè Nàìjíríà kò lòdì sí. Iṣẹ́ tá a fẹ́ ṣe nìyẹn o. Ìwọ̀nyí ni àwọn òdodo kan tí òfin orílẹ̀-èdè Nàìjíríà tí ò ṣe kíni, tí kò lòdì sí, tí kò sì korò ojú sí. Ìbáà gba òdì lọ lára àwa àti ẹ̀yin. Ìbáà gba òdì lọ lára àwa àti ẹ̀yin. Níwọ̀n àgbà tó bá ti já sí pé àfojúsùn wa ni bí àlàáfíà yóò ṣe jọba ní orílẹ̀-èdè wa. Níwọ̀n àgbà tó bá ti já sí wípé àfojúsùn wa tún ni kí a má fi ẹ̀tọ́ ọmọnìyàn lábẹ́ òfin ìlú dun ẹnikẹ́ni. Níwọ̀n àgbà tó bá ti já sí pé ẹ̀rí ọkàn wa ò tíì kú, tá a fẹ́ fi òtítọ́ inú sọ̀rọ̀. Àwọn òdodo kan wà ń bẹ, àwọn fáktì kan wà tí òfin orílẹ̀-èdè Nàìjíríà kò lòdì sí, tí kò sì korò ojú sí. Kódà kí èmi àti ìrẹ ká má faramọ́, ó di dandan ká mọ̀ ọ́n ní òdodo. Ó di dandan ká fi pọ́n òfin orílẹ̀-èdè wa lé. Níwọ̀n ìgbà tó ti já sí wípé àníṣe àlàáfíà, fífún ọmọnìyàn ní ẹ̀tọ́ rẹ̀ ní abẹ́ òfin ìlú àti òtítọ́ inú ló jẹ wá lógún, kì í ṣe nǹkan mìíràn. Kí wá ní àwọn òdodo náà? Ìkíní, èmi tàbí ẹ̀yin kò lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà láti dá oníwàásí kan lákẹ́ nígbà tí ó bá ń ṣe wáàsí rẹ̀ pẹ̀lú èyíkéyìí ìwé ẹ̀sìn tí ó bá yàn láàyò fún wáàsí rẹ̀. Yálà ó gbàgbọ́ nínú ìwé ẹ̀sìn náà tàbí kò gbàgbọ́ nínú rẹ̀. Ẹ jẹ́ kí n ṣe àlàyé ráńpẹ́ lórí òkodoro yìí. Lẹ́nu ìgbà tí
evangelist Ezekiel Noah lẹ́nu ìgbà tí ó ń wá ọ̀ràn kiri lórí Islam, tí ó bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ tí kìí ṣe òtítọ́ nípa Islam sí Islam, tí èmi àti àwọn ẹlòmíràn ń jáde láti fún ní èsì. Àwọn kìrìsìtẹ́nì kan wá pè mí, wọ́n ní àáfàá àbúrò yìí mọ́ ọjọ́ wo síjọ́ wo òun ni evangelist Ezekiel Noah bẹ̀rẹ̀ tiẹ̀, ẹ̀yin ò wo ọjọ́ tí Malam Yusuf Adépọ̀jù Akadipu tó ti bẹ̀rẹ̀ ni? Wọ́n mà ti ṣe àjọ̀dún 20 ọdún bọ́ sẹ́yìn. Ẹ̀yin ò wò gbà tí Alhaji Jamiu Adégúnwà ti bẹ̀rẹ̀ tiẹ̀ náà ni? Wọ́n mà ti ṣe àjọ̀dún 20 ọdún bọ́ sẹ́yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n wá mú wá ní àmọ̀ràn wípé kí n sọ fún wọn kí wọ́n yéé máa fi Bíbélì ṣe ìwàásù mọ́, kí wọ́n yéé máa tojú bọnú tírà ìwé ẹ̀sìn mìíràn mọ́, kí wọ́n dúró ti Kùránì àti àdíìsì tiwọn, kí wọ́n dúró ti Alukur'an àti àdíìsì tiwa, so that àwọn táwọn jẹ́ pásítọ̀, àwọn náà ò ní máa wá sínú Kùránì wa láti máa tojú bọ̀, láti máa tọwọ́ bọ̀. Wọ́n níyẹn ni ọ̀nà àbáyọ o. Wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́, tí àwọn méjèèjì àtàwọn irú wọn tí wọn ò bá yéé ṣe comparative lectures with Bibles lógúnlógún, lọ́gbọ̀nlọ́gbọ̀n ní irú evangelist Ezekiel Noah yóò máa jáde sórí afẹ́fẹ́. Ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ó jẹ́ ọ̀rọ̀ kan tó ń jáde láti ẹnu ẹni tí kò mọ òfin orílẹ̀-èdè Nàìjíríà, torí wípé òfin orílẹ̀-èdè Nàìjíríà ó fi àyè gba oníwàásí láti lo ìwé ẹ̀sìn rẹ̀ àti ìwé ẹ̀sìn mìíràn tó fẹ́ sọ nípa rẹ̀. Òfin orílẹ̀-èdè Nàìjíríà ó fàyè gba lílo ìwé ẹ̀sìn tẹni àti ìwé ẹ̀sìn ti ẹlòmíràn láti fi ṣe wáàsí. Torí náà, gbogbo ẹ̀yin tí ẹ bá ń gbà lérò wípé kí àwa mùsùlùmí ká stọ́ọ̀pù Malam Yusuf Adépọ̀jù Akadib àti Alhaji Jamiu Adégúnwà àti àwọn mìíràn tó tún jù wọ́n lọ lójú ọ̀nà comparative with Bibles, àtàwọn tí ò tún tó wọn lójú ọ̀nà comparative with Bibles, àlá tí ò lè ṣẹ ni o. Gẹ́gẹ́ bí àwa náà, àwa mùsùlùmí, gẹ́gẹ́ bí a ṣe lè sọ pé kí pásítọ̀ kan tàbí rẹ́fúrẹ́ǹdì kan kó má mú àyọlò wá
láti inú alukur'an tàbí láti inú hadísì. Kò sí òfin náà ní orílẹ̀-èdè Nàìjíríà tó sọ pé ṣíṣe bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ọ́. Nítorí wípé òfin Nàìjíríà kò rí ìyẹn gẹ́gẹ́ bí wàhálà, kò rí ìyẹn gẹ́gẹ́ bí ìdá wàhálà ẹ̀sìn sílẹ̀. Rárá o. Òfin orílẹ̀-èdè Nàìjíríà kò rí ìyẹn gẹ́gẹ́ bí wàhálà tàbí ìdá wàhálà ẹ̀sìn sílẹ̀. Kò rí bẹ́ẹ̀. Ẹ̀yin lẹ rí bẹ́ẹ̀. Ohun tẹ́yin sì rí bẹ́ẹ̀ yẹn kò lọ lábẹ́ òfin Nàìjíríà. Torí náà, ìwọ tó o bá fẹ́ fi ìwé ẹ̀sìn rẹ àti ìwé ẹ̀sìn ẹlòmíì ṣe wàásù, bísmìláì, máa ṣe lọ. Ìyẹn kọ́ ni problem lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìbá jẹ́ problem lọ́dọ̀ ìwọ tàbí lọ́dọ̀ ẹ̀yin, kì í ṣe problem lábẹ́ òfin orílẹ̀‐èdè Nàìjíríà. Olúkúlùkù ló lẹ́tọ̀ọ́ sí èyí lábẹ́ òfin. Ẹ̀tọ́ sí sísọ tinú ẹni jáde. Ìwà tó lòdì sí òfin ìlú ni nígbà náà tí àwọn kan bá ń sọ pé kí igun kan má ṣe fi ìwé ẹ̀sìn tàwọn ṣe wáàsí, wọ́n sì máa jẹ̀bi lórí rẹ̀ bí ọ̀ràn náà bá dé ilé ẹjọ́. Ṣé ti gbọ́? Sísọ pé kẹ́nìkan má fi ìwé ẹ̀sìn ẹnìkan ṣe wàásù ó lòdì sí òfin ìlú Nàìjíríà. Ó lòdì sí òfin orílẹ̀-èdè Nàìjíríà. Kò sọ̀rọ̀ níbẹ̀ yẹn o. Òkodoro kejì. Òfin orílẹ̀-èdè Nàìjíríà. Òfin orílẹ̀-èdè Nàìjíríà ó fún olúkúlùkù ní ẹ̀tọ́ orí òjórí láti ṣe ẹ̀sìn kẹ́sìn tí ó bá fẹ́. Ìwé ẹ̀sìn kan ìbá lòdì sí ṣíṣe ẹ̀sìn mìíràn yàtọ̀ sí ẹ̀sìn kan ṣoṣo tí ìwé ẹ̀sìn náà fi rinlẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn Olúwa Ọlọ́run. Adélé ayé abárawa Nàìjíríà, àbárawa ní orílẹ̀-èdè Saudi Arabia. Orílẹ̀-èdè Nàìjíríà tá ti bára wa, ó fún wa ní freedom of worship. Freedom of worship. Ìwọ fún ara rẹ ló máa ṣẹ̀ṣà ẹ̀sìn tó o bá fẹ́. Kódà kó já sí wípé ìwé ẹ̀sìn kan kò fara mọ́ ṣíṣe àwọn ẹ̀sìn kan. Nígbà tá a ti wà ní Nàìjíríà, tí òfin Nàìjíríà sì fún wa ní freedom of worship, tó o lẹ́tọ̀ọ́ láti wá lọ digun ja àwọn ẹlẹ́sìn mìíràn. Gbígbé ogun ẹ̀sìn dìde sí ẹnikẹ́ni pé kò bá àwọn kan ṣe ẹ̀sìn kan, ó sì máa jẹ́ ìwà tí ó lòdì sí òfin, tí ó sì máa lẹ́tọ̀ọ́ sí ìjìyà lábẹ́ òfin bí ọ̀ràn náà bá dé ilé ẹjọ́. Torí náà, àwa mùsùlùmí a ní tìtorí wípé ẹnìkan láàrin wa ṣàdédé ó di ará ṣọ́ọ̀ṣì ká wá lọ kógun jà á. Mo wá ń rọ ẹ̀yin kìrìsìtẹ́nì náà wípé
tó bá ṣẹlẹ̀ sígun ọ̀dọ̀ tiyín náà ẹ̀yin náà ẹ gbà kádàrá ni lábẹ́ òfin orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ náà ni ẹ̀yin abọ̀rìṣà tí eléégún kan tó bá lóun ò gbé eégún mọ́ tó sì fi ọwọ́ ara rẹ̀ dáná sun ẹ̀kú rẹ̀, kò gbọ́dọ̀ sí awuyewuye. Tí abọ̀rìṣà kan bá gbé àwọn òrìṣà ẹ̀ jáde tó rún wómúwómú pẹ̀lú ọmọ odó tó lóun ò bọ òrìṣà mọ́, kò gbọ́dọ̀ fa wàhálà. Lábẹ́ òfin Nàìjíríà, o lè tinú ẹ̀sìn kan bọ́ sí inú ẹ̀sìn mìíràn láì ní sí ogun láti ibi tó o ti ń bọ̀. Òkodoro kejì nìyẹn o. Òkodoro kẹta, nínú àmì ẹ̀mí àlàáfíà láti jẹ́ kí àlàáfíà jọba nínú ìlú ni kí igun ẹlẹ́sìn kan tí ó bá ní ẹ̀hónú lórí wáàsí àtakò láti ọ̀dọ̀ igun mìíràn kó gbé ẹ̀hónú rẹ̀ lọ sílé ẹjọ́ dípò kí ẹ̀hónú náà di ìjà ìgboro láàrin àwọn ẹlẹ́sìn. Mo fẹ́ ká gbọ́ àárín yìí dáadáa. Nínú àmì ẹ̀mí àlàáfíà láti jẹ́ kí àlàáfíà jọba nínú ìlú ni kí igun ẹlẹ́sìn kan tí ó bá ní ẹ̀hónú lórí wáàsí àtakò láti ọ̀dọ̀ igun mìíràn kó gbé ẹ̀hónú rẹ̀ lọ sílé ẹjọ́ dípò kí ẹ̀hónú náà di ìjà ìgboro láàrin àwọn ẹlẹ́sìn. Bí àpẹẹrẹ, àwọn Kìrìsìtẹ́nì wọ́n ń sọ wípé àwọn ní ẹ̀hónú lórí bí àwọn Malam Yusuf Adépọ̀jù àti àwọn Alhaji Jamiu Adégúnwà lórí bí wọ́n ṣe lo ẹsẹ̀ Bíbélì tó ń sọ nípa pé ní ọjọ́ ìsinmi Jésù àti àwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n wọ inú ọgbà ọlọ́gbà, ebi sì ń pa ọmọlẹ́yìn rẹ̀, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ya àgbàdo alágbàdo jẹ. Táwọn sì wá ń sọ wípé kí ni wọ́n ṣe yẹn, wípé wọ́n jalè, wọ́n pè wọ́n ní olè. Ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ó ti bí ẹ̀hónú láti ọ̀dọ̀ àwọn Kìrìsìtẹ́nì, ó sì yẹ kó bí ẹ̀hónú torí wípé inú ẹnìkan ò ní dùn kí wọ́n pe ẹni tó lòun tẹ̀lé ní olè. Kò sẹ́ni tí ó lè gbà á tọ̀. Nínú ẹ̀mí àlàáfíà tá a lérò pé àwọn Kìrìsìtẹ́nì gbọ́dọ̀ ní láti jẹ́ kí àlàáfíà jọba nínú ìlú, nígbà tí wọ́n ti ní ẹ̀hónú sí ẹsẹ̀ Bíbélì tí àwọn èèyàn kà yẹn, kí wọ́n má wulẹ̀ sọ di ìjà ìgboro. Orílẹ̀-èdè Nàìjíríà ìlú tó ní ìjọba ni, ìlú tó ní ilé ẹjọ́ ni. Ẹ ní àǹfààní láti gbé àwọn tó sọ bẹ́ẹ̀ lọ sí ilé ẹjọ́. Bákan náà, eléyìí tí evangelist Ezekiel Noah ṣe, ọ̀kan nínú ẹ̀ ó ní ọ̀dájú àti ìkà ni Muhammad sallallahu alayhi wa sallam. Àwa náà ní ẹ̀hónú lórí ẹ̀. Bákan náà, àwọn pásítọ̀ míì
tí mo lè má láǹfààní àti dárúkọ wọn. Wọ́n sọ ọ̀rọ̀ òdì sí ànábì Muhammad lórí ìgbéyàwó tó wáyé láàrin ànábì wa àti ìyá wa Aisha. Wọ́n sọ ọ̀rọ̀ òdì sí i lórí ẹ̀. Wọ́n pe ànábì ní orúkọ tí ò tẹ́ wa lọ́rùn. Àwa náà ní ẹ̀hónú lórí ẹ̀. Àwa ò ní sọ di ìjà ìgboro lọ́jọ́ iwájú. Bí Allah bá fẹ́, irú àwọn tó sọ bẹ́ẹ̀, a ó gbé wọn lọ sí ilé ẹjọ́. Èyí ni ọ̀nà àlàáfíà. Kì í ṣe ká sọ ọ̀rọ̀ ẹ̀sìn di jàgídíjàgan. Kì í ṣe ká sọ ọ̀rọ̀ ẹ̀sìn di ìjà àgboro láàrin ara wa ní àsìkò tá a bá ní ẹ̀hónú. Ẹni tí ó bá lòdì sí irú ìgbésẹ̀ yìí, òun gan ni ọ̀tá àlàáfíà. Àwọn sì ni ajẹ̀bi mọ́mọ́ tí kógun jàlù. Àwọn kan sọ wípé bí mo ṣe ń sọ àsọtẹ́lẹ̀ fún evangelist Ezekiel Noah wípé òun wá ọ̀ràn dá lórí Islam, ló fi ń ba ànábì wa lórúkọ jẹ́, ló fi ń ba Islam lórúkọ jẹ́. Máa lọ́ràá lẹ̀, máa lọ́ràá lẹ̀ títí di ọjọ́ tí ìgbẹ́jọ́ yóò dìde lórí ohun tí ò ń dá yìí. Àwọn kan wá sọ wípé ìdúnkokò mọ́ ẹ̀mí ẹni ò ní ẹ fi òótọ́ ọnú ẹ fi sọ̀rọ̀. Ẹ fi òótọ́ ọnú ẹ fi sọ̀rọ̀. Ṣé mo lérí sí evangelist Ezekiel wípé mo máa kó tọ́ọ̀gì wá bá ni? Ṣé mo lérí sí evangelist Ezekiel wípé mo máa gbẹ̀mí ẹ̀ ni? Ṣé ohun tí mo sọ nìyẹn? Ṣé bí àsọtẹ́lẹ̀ ni wípé àwọn ọ̀rọ̀ tó ń sọ yìí ó lè yọrí sí ká gbéra wa lọ sí ilé ẹjọ́. Tí a bá gbàgbé, pásítọ̀ kan ń bẹ tó pèrè ní olùfẹ́ òtítọ́. Ó kọ ìwé kan láti fi tàbùkù Islam àti ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ọ̀rọ̀ ìwé náà ó padà di pé a gbéra wa lọ sí ilé ẹjọ́. Bó tilẹ̀ gà sí wípé nígbẹ̀yìngbẹ̀yìn, nígbà tí igun kìíní rojọ́, tí igun kejì rojọ́, tó kù kí lọ́yà igun kejì kó bá ilé ẹjọ́ sọ̀rọ̀, kí adájọ́ tó wá gbé ìdájọ́ rẹ̀ jáde lórí ẹ̀sùn náà. Lásìkò náà ni ìjọba gbé adájọ́ yẹn kúrò ní kóòtù yẹn. Wọ́n gbé kúrò ní ìlú Ìbàdàn lọ sí ìlú Ọ̀yọ́. Ẹni tó jẹ́ prosecutor wa, wọ́n gbé òun náà kúrò ní Ìbàdàn lọ sí ìlú Èkó tàbí níbòmíràn. Eléyìí ó fa kí ẹjọ́ yẹn kó sì máa wà nínú kúlà ní kóòtù títí di àsìkò yìí. Bí Allah bá fẹ́, ẹjọ́ yẹn yóò tún dìde padà. Bí Allah bá fẹ́, àwọn ọ̀rọ̀ tí evangelist Ezekiel sọ láti fi tàbùkù ànábì Muhammad sallallahu alayhi wa sallam yóò kúkú délé ẹjọ́. Èyí ni ọ̀nà àlàáfíà o. Ẹni tó bá wá ṣe bẹ́ẹ̀ náà nígun tiwa náà,
ẹ̀yin náà gbérù ìgbésẹ̀ bẹ́ẹ̀. Ìyẹn ni ọ̀nà àlàáfíà. Igun kìíní yóò lọ kóòtù, igun kejì yóò lọ kóòtù, adájọ́ sì bá wọn yanjú ẹ̀. Kí ló tún jẹ́ ọ̀nà àlàáfíà tó tún jù yẹn lọ? Bó tilẹ̀ gà sí wípé àwọn nǹkan kan ó ti síwájú tí màá padà mẹ́nubà níwájú kó tó di pé ọ̀rọ̀ máa sún kan ilé ẹjọ́, torí pé lílọ sí ilé ẹjọ́ ò ní òpin ìrìn àjò lórí fífi ẹ̀hónú hàn láàrin ara wa síra wa. Ṣé bí ọ̀rọ̀ tí ará ìlú bá fẹ́ sọ di ìjà, tí gbogbo akitiyan àwọn alàgàtà ìdóòlà ìjà náà sì forí ṣánpọ́n, ló gbọ́dọ̀ lọ sí ilé ẹjọ́ gẹ́gẹ́ bí ìgbésẹ̀ ìkẹyìn láti lè jẹ́ kí àlàáfíà jọba. Torí náà, èmi ò mọ ìdí tẹ́ ẹ fẹ́ mú wá láti fi tako gbígbéra wa lọ sí ilé ẹjọ́ nígbà tí ẹni tí wọ́n fẹ̀sùn kàn tó bá kọ̀ láti gbé ìgbésẹ̀ tí ẹ̀sùn rẹ̀ kò fi ní dé ilé ẹjọ́. Èmi ò mọ ohun tẹ́ ẹ fẹ́ mú wá ní àròjàre tó máa tẹ̀wọ̀n ju kíkóra wa lọ sí ilé ẹjọ́ lọ. Ohun tó fẹ́ ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Wọ́n sì ti pe ẹni tó dá ọ̀rọ̀ sílẹ̀ tó di ẹ̀hónú lọ́dọ̀ igun tọ́rọ̀ kàn. Ó fárígá, ó lóun ò ní àtúnṣe ṣe, ó ní kó wà ńbẹ̀ bẹ́ẹ̀. Ó ní torí pé àwọn náà ń ṣe bẹ́ẹ̀ sí àwọn tọ́. Ohun tó kúkú ni pé tó bá wá délé ẹjọ́ yóò wá sọ níwájú adájọ́ wípé òun ṣe báyìí nítorí pé àwọn Jamiu, àwọn Yusufu, àwọn náà ṣe bẹ́ẹ̀ sí àwọn. Nígbà náà látò wá mọ̀ bóyá yóò jàre tàbí yóò jẹ̀bi. Tọ́, àbẹ́ lọ́hùn kárí ẹjọ́, àtẹ̀bí àtàrẹ àbẹ́ lọ́hùn kárí ẹjọ́. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n tí a bá fẹ́ kí a máa gbéra wa lọ sí ilé ẹjọ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn, ọ̀rọ̀ ẹ̀sìn ó tó nǹkan tíyẹn máa ń gbéra wọn lọ sí ilé ẹjọ́ sí o. Torí pé ẹ̀yin kan sọ wípé èwo làbùrọ̀ máa gbèjà Ọlọ́run, ẹ fọlọ́run lẹ̀ kó gbèjà ara rẹ̀. Ẹ fi òtítọ́ ọnú sọ̀rọ̀ yẹn. Tẹ́ ẹ bá fẹ́ fi Ọlọ́run ọba lẹ̀ pé kó gbèjà ara rẹ̀, kò yẹ kí ẹ̀yin kìrìsìtẹ́nì, àwa ti gbà pàwà mùsùlùmí nígbò ọ̀dọ̀ tiwa pé a ti ṣe àjọ̀dún 20 ọdún 30 ọdún sẹ́yìn táwọn èèyàn kan ti ń ṣe comparative lectures pẹ̀lú Bibles, àwa ti gbà. Ṣùgbọ́n ẹ̀yin lẹ ń sọ pé Ọlọ́run tó gbèjà ara rẹ̀. Ọ̀rọ̀ tẹ́ ń sọ yẹn ẹ̀ dúró tì í. Tẹ́ bá dúró tì í ni ẹ̀yin náà ò ní ṣe báwa ṣe ń ṣe. Ẹ̀yin náà ò ní máa fi Kùránì àti àdíìsì ẹ̀ ní máa lọ sínú ẹ̀ka ẹ̀ máa tọwọ́ bọ̀ ọ́. Ṣé bẹ́ẹ̀ lọ́lọ́run tó ìjà ara rẹ̀ gbé? Agasi wípé ẹ má sọ pé Ọlọ́run tó ìjà ara rẹ̀ gbé mọ́ fún wa. Ẹ fi òótọ́ ọnú sọ. Ọlọ́run tó jà ara rẹ̀ gbé, èé ṣe tí evangelist Ezekiel Noah tó fi jáde. Kí ni tí ń ṣe yẹn? Ṣé ń gbèjà Ọlọ́run rẹ̀ ni
àbí kò gbèjà rẹ̀ báwọn kí lẹ́ẹ̀ máa tanra yín jẹ sí kí lẹ́ẹ̀ máa tanra yín jẹ sí ẹ má tanra yín jẹ mọ́ ṣùgbọ́n o Yorùbá bọ̀ wọ́n ní àtẹ̀bí àtàrẹ Ọlọ́run má jẹ́ àrẹ́jọ́ bẹ́ẹ̀ ni a fẹ́ sin lọ́ọ̀ ni kì í ṣe pé a fẹ́ sọra wa di ẹni tí ó rẹ̀jọ́ ní kóòtù tá bá wá mọ̀ pé a fẹ́ rẹ́jọ́ èyí tó sì dáa jù ni pé ká má rẹ́jọ́ má dá ẹjọ́ sílẹ̀ tó bá ti fẹ́ rẹ́jọ́ lògùn ẹ̀ ẹ jẹ́ ká yiri àwọn àmọ̀ràn tí mo fẹ́ mú wá ìwò náà bóyá yóò ṣàǹfààní fún wa mo tiẹ̀ lérò pé yóò ṣàǹfààní fún wa gan-an ni ìwọ̀nyí ni àwọn àmọ̀ràn ìwọ̀nyí ni àmọ̀ràn tèmi fún oníwàásí tí kò fẹ́ fi wáàsí rẹ̀ dá wàhálà sílẹ̀ lórí ẹ̀bi tí kò sì fẹ́ rí ogun ilé ẹjọ́ nípasẹ̀ wáàsí rẹ̀ ṣe rí wípé àbúrò ẹ mọ́ gan ò fẹ́ ẹjọ́ fún wa ṣe ti rí báyìí pé mi ò fẹ́ ẹjọ́ èmi ò fẹ́jọ́ kò sẹ́ni tó fẹ́jọ́ ìsìn bẹ́ẹ̀ lọ́hùn kí evangelist Ezekiel Noah kó rí ẹjọ́ ìyìnbá bẹ́ẹ̀ lọ́hùn rẹ̀ bẹ́ẹ̀ náà sì ni mi ò bá Malam Yusuf Adépọ̀jù bẹ Ọlọ́run kó rẹ́jọ́ he lórí wáàsí rẹ̀ èmi ò sì bá Alhaji Jamiu Adégúnwà bẹ Ọlọ́run kó rí ẹjọ́ he nípasẹ̀ wáàsí rẹ̀ gbogbo àwọn oníwàásí pátá kò sẹ́nìkan nínú wa tó jẹ́ bẹ lọ́hùn pé ká ṣe wáàsí rí ẹjọ́ ní kóòtù kò sí ṣùgbọ́n ọmọ tí ò fẹ́ fẹ́ẹ̀lì ó ní bí ó ṣe rìnrìn àjò rẹ̀ o bí bẹ́ẹ̀ kọ́ àdúrà náà má jẹ́ fẹ́ẹ̀lì kò ní í gbà o ẹ jẹ́ ká yiri àwọn àmọ̀ràn wọ̀nyí wò níkọ̀ọ̀kan o fẹ́ rẹ́jọ́ àbí lórí wáàsí rẹ̀ tọ̀ àyọlò ọ̀rọ̀ tí o bá tọ́ka sí nínú wáàsí rẹ kò gbọ́dọ̀ jẹ́ àyọlò ọ̀rọ̀ ayédèrú tàbí àyọlò ọ̀rọ̀ irọ́ bí o bá lo àyọlò ọ̀rọ̀ ayédèrú tàbí àyọlò ọ̀rọ̀ irọ́ tako ẹ̀sìn mìíràn ó lè di ọ̀ràn sí ọ lọ́rùn ní ilé ẹjọ́ ní ọjọ́ iwájú. Sóyé wa àyọlò ọ̀rọ̀ tí o bá tọ́ka sí nínú wáàsí rẹ kò gbọ́dọ̀ jẹ́ àyọlò ọ̀rọ̀ ayédèrú tàbí àyọlò ọ̀rọ̀ irọ́ bí o bá lo àyọlò ọ̀rọ̀ ayédèrú tàbí àyọlò ọ̀rọ̀ irọ́ tako ẹ̀sìn mìíràn ó lè di ọ̀ràn sí ọ lọ́rùn ní ilé ẹjọ́ ní ọjọ́ iwájú bí àpẹẹrẹ evangelist Noah Ezekiel ọlọ́rẹ̀ẹ́ mú àyọlò ọ̀rọ̀ ayédèrú àyọlò ọ̀rọ̀ irọ́ ọlọ́mú wá nínú ìwàásù rẹ̀ láti fi tako Islam ó sọ pé àdíìsì kan wà nínú tírà Umudatul Ahkam àyọlò tó tọ́ka sí yẹn ayédèrú ni irọ́ ni kò sí nínú tírà Umudatul Ahkam tí ń bẹ lọ́wọ́ gbogbo mùsùlùmí ayé nítorí náà irú ṣíṣe àyọlò bẹ́ẹ̀ ó lè di ọ̀ràn sí lọ́rùn
ní ilé ẹjọ́ ní ọjọ́ iwájú. Àmọ̀ràn kejì, má ṣe lo àyọlù ọ̀rọ̀ kan nínú wáàsí rẹ láì wòye sí sàkání rẹ̀, torí pé ẹ̀yán àyọlù ọ̀rọ̀ ó lè wà nínú sàkání àyọlù ọ̀rọ̀ náà tàbí nínú ọgbà ọ̀rọ̀ mìíràn. Ẹni tí ó ń fi wáàsí rẹ̀ wá ọ̀ràn kiri kò ní yé da sàkání àyọlò ọ̀rọ̀ nù bí omi ìsanwó títí ilé ẹjọ́ máa fi da òun náà nù sínú ọgbà ẹ̀wọ̀n. Ẹ jẹ́ á tún kà. Àmọ̀ràn kejì, má ṣe lo àyọlò ọ̀rọ̀ kan nínú wáàsí rẹ láì wòye sí sàkání rẹ̀, torí pé ẹ̀yán àyọlò ọ̀rọ̀ náà ó lè wà nínú sàkání àyọlò ọ̀rọ̀ náà tàbí nínú ọgbà ọ̀rọ̀ mìíràn. Ẹni tí ó ń fi wáàsí rẹ̀ wá ọ̀ràn kiri kò ní yé da sàkání àyọlò ọ̀rọ̀ nù bí omi ìsanwó títí ilé ẹjọ́ máa fi da òun náà nù sínú ọgbà ẹ̀wọ̀n. Bí àpẹẹrẹ, Evangelist Ezekiel Nuha, mo gbọ́ nínú ìwàásù rẹ̀ kan tó ti kó sínú ọ̀fìn yìí ọ̀fìn yìí ni wọ́n ń pè ní quoting out of context ní èdè Gẹ̀ẹ́sì. Quoting out of context. Mo gbọ́ nínú ìwàásù Evangelist Ezekiel Noah wípé ó ní Ọlọ́run àwa mùsùlùmí tàbí ànábì wa ó fi àwọn akéwì ó fi wọ́n ré. Bóyá nípa wípé àwọn mùsùlùmí kan wọ́n kéwì, bóyá brọ́dà kan kéwì láti fi pè sí àkíyèsí ọ̀ràn tí ń wá dá lórí Islam. Ó wá lo gbólóhùn yẹn láti fi kọ̀ndẹ́mù irú ewì tẹ́niyẹn ké, pé Kùránì gan-an ó kọ̀ndẹ́mù ewì rẹ̀, tó sì já sí wípé ó ń kó ti Quran out of context ni. Nígbà tọ́rọ̀ bá délé ẹjọ́ lọ́jọ́ iwájú yóò hàn sí kedere bẹ́ẹ̀. Mo tún mú àpẹẹrẹ kan wá nínú èyí tí mo ṣe lọ, wípé ẹnìkan sọ pé ègbé ni fún àwọn olùkírun láti lè quote Quran out of context. Ṣíṣe bẹ́ẹ̀ kò lè mú àlàáfíà lọ́wọ́. Ọ̀rọ̀ àlàyé rẹ̀ ìmọ̀ wà pẹ̀lú ẹ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ quotation tàbí quotes out of context tí máa ṣẹlẹ̀
láti ọ̀dọ̀ àwọn pásítọ̀ wọ̀nyí sí Islam ó pọ̀ gan ni o, ó pọ̀ gan ni tí wọ́n á kóòtì Quran out of context. Èmi ò wá jiyàn wípé àwọn tí ń ṣe comparative láàrin àwa mùsùlùmí ipa wọn náà máa ṣe bẹ́ẹ̀. Èmi ewúlẹ̀ gbọ́ wá sí oní comparative. Ẹ jẹ́ kí n clear àárín yẹn. Èmi ewúlẹ̀ gbọ́ wá sí oní comparative except accidentally. Bóyá tí n bá lọ sórí Facebook, bóyá wọn ra gbé short video onítọ̀hún wá ó parí. Ok, torí pé láàrin ara wa ó tún ní ojú tá a fi wo fífi bíbélì ṣe wáàsí, yàtọ̀ sí pé òfin orílẹ̀-èdè Nàìjíríà wa kò takò ó, ṣùgbọ́n àwa láàrin ara wa ó ní ojú tá a fi wo fífi bíbélì ṣe ìwàásù. However, àpẹẹrẹ tí mo bá mú wá lórí àwọn àmọ̀ràn yìí ó ń jẹ́ àpẹẹrẹ ètèmí gbọ́. Tíwọ náà bá wá rí àwọn oní comparative wa tó ń kóòtì bíbélì out of context, ìwọ náà bọ́ta, ìwọ náà mú wá gẹ́gẹ́ bí àpẹẹrẹ. It's very simple. Má sọ wípé ó sì já sí pé ti evangelist Ezekiel Noah ni mò ń rí mú wá, ó ní màá rí mú wá nítorí pé fídíò rẹ̀ ni mo wò. Ok, fídíò tiẹ̀ ó ní mo wò. Ohun tó sì fa sábàbí tí mo fi ń wo fídíò rẹ̀ ó ní wípé mo rí pé ó fẹ́ máa lo Quran àti hadisi. Mo wá fẹ́ wo ṣé yóò máa gbà àbí yóò máa ṣì í. Mo wá rí i pé ó ń ṣì í. After all, kò kílèmù pé òun lè ka Lárúbáwá, kò kílèmù pé òun mọ kéwú. Tó bá tún wá kílèmù pé òun mọ kéwú, àwa tún láǹfààní láti mọ̀ pé ṣó mọ kéwú tòótọ́ tàbí ó wà nínú àwọn tó dé àlámútàrà kẹ́fà tó sákù lé kéwú lọ́jọ́ kìíní àná. Ju gbogbo ẹ̀ lọ, oníwàásí mùsùlùmí ni ọ́ ni, oníwàásí kìrìsìtẹ́nì ni ọ́ ni, tí babaláwo ni ọ́ ni, tó bá fẹ́ mú àyọlò ọ̀rọ̀ wá láti inú tírà ẹlẹ́sìn mìíràn, wòye sí sàkání tí ọ̀rọ̀ ti jẹyọ. Ó ṣeé ṣe kó gá sí wípé ọ̀rọ̀ tó fẹ́ lò yẹn, ohun tó máa jẹ́ kó o mọ ohun tí wọ́n gbà lérò ó ti síwájú rẹ̀ tàbí ó tẹ̀lé, tàbí bẹ́ẹ̀ tí ẹ kọ́ nínú ọgbà ọ̀rọ̀ mìíràn ní àlàyé tí ò clear sí wa yẹn nínú tàkọ́kọ́ ibẹ̀ ni ó ti gbọ́ ọ yé. Ó ti yé, so agá sí pé ìwọ tó o bá fẹ́ lo àyọlò, do not quote out of context. Àmọ̀ràn gidi nìyẹn o. Àmọ̀ràn kẹta, yéé mú àfàyọ aburú jáde nínú àyọlò ọ̀rọ̀ tí kò ní àkósínú ọ̀rọ̀ aburú. Ẹni tí ó ń mú àfàyọ aburú jáde ní ọ̀nà àìtọ́ ń fi wáàsí rẹ̀ wá ọ̀ràn kiri ni, kò sì ní rí wáàsí rẹ̀ ní wáàsí ọ̀ràn títí ó máa fi fojú ba ilé ẹjọ́ ọ̀ràn. Ǹjẹ́ agbárin yé? Ẹ jẹ́ n tún kà kí n wá ṣàlàyé ẹ̀. Yéé mú àfàyọ aburú jáde nínú àyọlò ọ̀rọ̀ tí kò ní àkósínú ọ̀rọ̀ aburú, tí kò ní àkósínú, tí kò ní àkósínú
ọ̀rọ̀ aburú. Ẹni tí ó ń mú àfàyọ aburú jáde ní ọ̀nà àìtọ́, ó ń fi wáàsí rẹ̀ wá ọ̀ràn kiri. Ó ń fi wáàsí rẹ̀ wá ọ̀ràn kiri. Kò sì ní rí wáàsí rẹ̀ ní wáàsí ọ̀ràn títí ó máa fi fojú ba ilé ẹjọ́ ọ̀ràn. Kí ni ìtumọ̀ eléyìí? Ìtumọ̀ eléyìí òun ni wípé kí mùsùlùmí kó fẹ́ kó ti Bible kó wá infer wrongly láti bẹ̀, kó infer wrongly láti bẹ̀. Irú ẹ̀ ni àwọn pásítọ̀ ń tọ́ka sí against Malam Yusuf Adépọ̀jù àti Alhaji Jamiu Adégúnwà, níbi tí wọ́n ti ń infer pé àwọn kan jalè nínú oko olóko, níbi tí wọ́n ti ń infer, tí wọ́n ti ń conclude wípé therefore olè ní ànábì Ọlọ́run kan, olè ní àwọn ọmọlẹ́yìn rẹ̀. Irú yẹn là ń pè ní àfàyọ aburú. Àfàyọ aburú ni, torí wípé ẹsẹ̀ tó o kà kò wulẹ̀ mention olè nínú ẹ̀. Ìwọ ló ń wò wípé kí la fẹ́ pe ohun tí wọ́n ṣe yìí lọ́dọ̀ tiẹ̀ bí òye rẹ ṣe mọ. Ohun tí wọ́n wò pé ó kọ́ tá a lè pe ohun tí wọ́n ń ṣe yẹn nìyí, tó bá dọ́dún ẹlòmíràn kò ní pè bẹ́ẹ̀, kò ní pè bẹ́ẹ̀. Ẹni tí ò sì ní pè bẹ́ẹ̀ yẹn, ó lè jẹ́ pé àwọn ni wọ́n níwèé yẹn. Ẹni tí ò ní pè bẹ́ẹ̀ yẹn, ó lè gá sí pé títí ẹ̀ ló máa gbégbá orókè. Ìwọ wàá wà nípò ẹni tó fa aburú jáde nínú àyọlò ọ̀rọ̀ tí kò ní àkósínú ọ̀rọ̀ aburú. Tọ́rọ̀ rẹ bá dé kóòtù, ó jẹ̀bi. Yóò ṣòro fún ọ láti rí ẹsẹ̀ Bíbélì tó pe Jésù lólè. Yóò ṣòro fún ọ láti rí ẹsẹ̀ Bíbélì tí ó pe àwọn ọmọlẹ́yìn Jésù àkọ́kọ́ ní olè. Yóò ṣòro. Ẹ má jẹ́ ká máa mú àfàyọ aburú jáde nínú àyọlò ọ̀rọ̀ tí kò ní àkósínú ọ̀rọ̀ aburú. Bẹ́ẹ̀ náà ni ẹ̀yin Kìrìsìtẹ́nì náà, ẹ̀yin ẹ wo bí evangelist Ezekiel Noah bó ṣe ń mú àfàyọ aburú jáde. Ó ń ka ìṣẹ̀lẹ̀ bí ànábì ṣe ṣe ìdájọ́ fún ẹni tó ṣe zìnà, ó sì ń fa àfàyọ aburú jáde láti inú ẹ̀ wípé ṣé ẹ rí i pé ìkà ni ànábì, ṣé ẹ rí i pé ọ̀dájú ni, bí ẹni pé wọ́n kọ ìkà àti ọ̀dájú sínú hadísì yẹn. Tọ́rọ̀ ìbádélé ẹjọ́ yóò di wàhálà sí Ọlọ́run, yóò di wàhálà. Àmọ̀ràn kẹrin, ṣọ́ra fún kí wáàsí rẹ ká ọ lára ju ẹ̀rí rẹ lọ ní àsìkò tí o bá dárúkọ ẹnìkan ní pàtó nínú wáàsí rẹ. Bí bẹ́ẹ̀ kọ́, o máa padà kó sínú jíjẹ̀bi ẹ̀sùn ìbanilórúkọjẹ́ bí ọ̀rọ̀ rẹ bá dé ilé ẹjọ́ lọ́jọ́ iwájú. Ẹ rí i pé àwọn kan lónìí wọ́n gbé wọn lọ sí kóòtù. Àwọn oníwàásí náà ni ó, wọ́n gbé wọn lọ sí kóòtù ìjọba lórí ẹ̀sùn kíni? Defamation, character assassination. Wáàsí ló lóun ń ṣe o. Wáàsí ló ní òun ń ṣe. Àṣírí ọmọnìyàn
tí ò kàn lọ́wọ́ tí ò kàn lẹ́sẹ̀ ló bọ́ sórí afẹ́fẹ́ ló bẹ̀rẹ̀ sí ní tú jáde. Àṣírí ọmọnìyàn ló ń tú. Ẹ̀sùn tí wọ́n fi kan ọmọnìyàn tí ò kàn lọ́wọ́ tí ò kàn lẹ́sẹ̀ ló gbégbá wáàsí lé lórí, tó sì ń fi rinlẹ̀ fáyé wípé ó ti di ọ̀daràn. Tọ́ bí àwọn tí ọ̀rọ̀ bá kàn tí wọ́n bá gbá ọ mú, ilé ẹjọ́ náà ló lọ. Wọn ò ní sọ di ìjà ìgboro bíi ti àwọn ọmọ ìgboro. Ilé ẹjọ́ náà ní òpin ìrìn àjò lórí ẹ̀. Torí náà ṣọ́ra fún kí wáàsí rẹ ká ọ lára ju ẹ̀rí rẹ lọ. Ní àsìkò tí o bá dárúkọ ẹnìkan ní pàtó nínú wáàsí rẹ, bí bẹ́ẹ̀ kọ́ ọ máa padà kó sínú jíjẹ̀bi ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ bí ọ̀rọ̀ rẹ bá dé ilé ẹjọ́ lọ́jọ́ iwájú. Ìyẹn ni àmọ̀ràn kẹrin. Àbí àmọ̀ràn kẹrin nìyẹn. Èyí máa jẹ́ àmọ̀ràn karùn-ún. Ẹ̀rọ wà ní àárín yìí. Ẹ jẹ́ kí àmọ̀ràn karùn-ún ni ó yẹ kó wà níbẹ̀ yẹn. Ẹ jẹ́ ká correct ẹ̀ once and for all. Ó dàbẹ̀ ni pé àrògbọ́n ta sí o. Tọ́ ẹ jẹ́ ká máa fòye gbé lọ báwọn. Àmọ̀ràn karùn-ún leléyìí o. A ti kúrò lórí àmọ̀ràn kẹrin. Àmọ̀ràn kẹrin ni ṣọ́ra fún kí wáàsí rẹ ká ọ lára ju ẹ̀rí rẹ lọ. Àmọ̀ràn karùn-ún, gbé èyíkéyìí wáàsí rẹ tí ó lè gbé ọ dé ilé ẹjọ́ kúrò lórí igbá àtẹ. Rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn tí ọ̀rọ̀ náà kàn, kí o sì má padà ṣe bẹ́ẹ̀ mọ́, torí kí gbogbo ẹ̀bẹ̀ rẹ lè ní ìtumọ̀ gidi sí wọn. Mo fi pé kò sí Yorùbá tó strong ìmẹ̀lẹ̀. Gbé èyíkéyìí wáàsí rẹ tí ó lè gbé ọ dé ilé ẹjọ́ kúrò lórí igbá àtẹ. That is retraction. Rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn tí ọ̀rọ̀ náà kàn. That is apology. Kí o sì má padà ṣe bẹ́ẹ̀ mọ́, torí kí gbogbo ẹ̀bẹ̀ rẹ lè ní ìtumọ̀ gidi sí wọn. Ok? Àmọ̀ràn karùn-ún nìyẹn o. Àmọ̀ràn kẹfà. Ṣọ́ra fún àwọn abánidáràn tí kì í báni tán. Má ṣe jẹ́ kí ọ̀pọ̀ olùwòran rẹ sọ ọ́ di wèrèdùn wò lọ́jà kò ṣeé bí lọ́mọ lórí ẹ̀rọ ayélujára. Ẹ̀yin oníwàásí, àmọ̀ràn kẹfà nìyí o. Ṣọ́ra fún àwọn abánidáràn tí kì í báni tán. Má ṣe jẹ́ kí ọ̀pọ̀ olùwòran rẹ, má ṣe jẹ́ kí wọ́n sọ ọ́ di wèrèdùn wò lọ́jà kò ṣeé bí lọ́mọ lórí ẹ̀rọ ayélujára. Ẹni tí ayé bá lu ìlú a ó mẹ́rin jọba fún. Òun ló sọra rẹ̀ di awọ̀lútẹ́
tí kò mọ̀ wọn ara rẹ̀, tí kò mọ ìwọ̀n ara rẹ̀. Kì í ṣe gbogbo ìgbà tí ẹnu bá dáràn ni ẹnu máa ń tán o. Ẹ jẹ́ á tún kà lẹ́ẹ̀kan sí i. Ẹni tí ayé bá lu ìlú a ó mérin jọba fún, òun ló sọra rẹ̀ di awọ̀lútẹ́ tí kò mọ ìwọ̀n ara rẹ̀. Kì í ṣe gbogbo ìgbà tí ẹnu bá dáràn ni ẹnu máa ń tán. Gbogbo ara ọ̀daràn ló máa ń tán ní ìgbà mìíràn nígbà tí ọ̀ràn náà bá di ẹ̀pa kò bá oró mọ́. Ìgbọ́ràn sàn ju rírú òfin. A ò ní fẹnu kò, a ò ní fẹsẹ̀ kọ. Ènìyàn gba ìmọ̀ràn ni o. Gbogbo ara ọ̀daràn ló máa ń tán ní ìgbà mìíràn nígbà tí ọ̀ràn náà bá di ẹ̀pa kò bá oró mọ́. Ìgbọ́ràn sàn ju rírú òfin. A ò ní fẹnu kò, a ò ní fẹsẹ̀ kọ. Ènìyàn gba ìmọ̀ràn ni o. Tọ́, àmọ̀ràn kẹfà yìí, ohun tí màá fi kún ni wípé ó bẹ̀rẹ̀ pẹ̀lú ṣọ́ra fún àwọn abánidáràn tí kì í bá ní tán. Sórí tó bá ti di pé o ṣe wáàsí dáràn, ó gba lọ́yà. Sórí gbogbo àwọn tó wà lórí social media tí wọ́n ń tẹ like, tí wọ́n ń tẹ love, tí wọ́n bá share rẹ̀. Àkọ́kọ́ náà, àwọn náà ni wọ́n bá share rẹ̀ dé ọ̀dọ̀ ẹni tí ó ready fún ọ láti gbé ọ lọ sí kóòtù. Àwọn tó ní kí wọ́n máa bá ọ tẹ like, love, tí wọ́n ń tẹ star, tí wọ́n ń share rẹ̀, àwọn náà ni wọ́n á share rẹ̀ dé ọ̀dọ̀ ẹni tí yóò mọ̀ pé o ti dáràn, yóò sì ṣetán láti gbé ọ lọ sí kóòtù. Sọ wá rí, abánidá kan kì í bá ní débẹ̀, abánidébẹ̀ kan kì í bá ní tán. Gbogbo àwọn tó bá tẹ̀lé ọ lọ sí kóòtù, kò sẹ́ni tó lè tẹ̀lé ọ lọ sí kóòtù tó lọ́yà rẹ̀. Lọ́gán tí adájọ́ bá ti wá dájọ́ rẹ wípé o jẹ̀bi, yálà wọ́n fáìnì ẹ lówó ni, yálà wọ́n fún ọ ní kó o lọ sí ọgbà ẹ̀wọ̀n ni, lọ́yà rẹ òun ti gbọ́ owó iṣẹ́ tiẹ̀, yóò fi owó yẹn yóò fi jẹun, yóò fi bọ́yàwó, yóò fi ra mọ́tò, yóò fi kọ́lé. Ìwọ tí o jẹ́ awọ̀lútẹ́ tí ò mọ̀ wọn ara rẹ̀, ìwọ ló máa ṣe fàájì lọ nínú ọgbà ẹ̀wọ̀n. Kò sí lọ́yà kan rí nínú ìtàn tí ó bá oníbàárà rẹ̀ ṣe ẹ̀wọ̀n rẹ̀. A gbọ́ rí. Kò sì sí lọ́yà tí kì í lérí wípé má wọ́rì, lọ fọkàn balẹ̀. Kò sí kéèsì nínú kéèsì, wọ́n máa dànù ni tàbí ó máa jẹrí ni. Kò sí lọ́yà kan tí kì í lérí fún kọ́sítọ́mà rẹ̀. Ọ̀rọ̀ àwọn lọ́yà, wọ́n máa ń sìnyàn dé ẹnu géètì ọkọ̀ tí wọ́n fi gbé ọ̀daràn lọ sí inú ẹ̀wọ̀n ni. Wọ́n sìnyàn débẹ̀ báyìí ni. Àwọn ó sì gbowó iṣẹ́ tiwọn. Ọlọ́run ní jẹ́ ká rí ọ̀ràn ẹjọ́. Evangelist Ezekiel Noah, èmi àti àjọ níjà, àtẹra wa mọ́lẹ̀. Ṣùgbọ́n àkíyèsí tí mò ń pè ọ́ sí, ó dá lórí àwọn àmọ̀ràn tí mo mú wáyé. Gbogbo ohun tí mo ti sọ síwájú,
má jẹ́ kí n repeat ẹ̀ mọ́. Not only for Noah, bó ṣe apply sí Noah ló apply sí Alhaji Yusuf, ló apply sí Alhaji Jamiu, ló apply sí èmi gan lára fún ara mi. Mo ti sọ̀rọ̀ rí tí mo sì retract ẹ̀, tí mo sì tender apology. Lórí ọ̀rọ̀ ẹ̀sìn mo ti sọ̀rọ̀ rí tí mo ti retract ẹ̀, tí mo dẹ̀ ti tender apology. Nobody above mistake. Àmọ́ tí ẹ bá ń fi ìgbónára sọ̀rọ̀ ẹ̀sìn yòówù tá a bá ń sìn, àwa kọ́ la ní. Ọlọ́run tó ní ẹ̀sìn yẹn, Ọlọ́run tó gbẹ́sìn yẹn kalẹ̀, òun ló ní ju àwa lọ. Kò sì ní ká sọ ọ̀rọ̀ ọ̀hún títí ká fi wá jẹ̀bi ẹ̀sùn àìṣedéédé lórí ìwàásù rẹ̀. Torí náà kò sẹ́ni tó lè stọ́ọ̀pù Malam Yusuf Adépọ̀jù lórí comparative lecture wọn. Kò sẹ́ni tó sì lè stọ́ọ̀pù Alhaji Jamiu Adégúnwà lórí comparative lecture wọn. Likewise, kò sẹ́ni tó lè stọ́ọ̀pù evangelist Ezekiel Noah lórí comparative lecture tóun náà ń ṣe. However, ẹ lọ yiri àwọn àmọ̀ràn yìí wò, nítorí wípé àbá ẹ̀yìn ọ̀rọ̀ ni máa gbé o, kì í gbé wájú ọ̀rọ̀. Ọlọ́run ò ní jẹ́ kí a kábàámọ̀. Mo rọ̀ gbogbo àwa mùsùlùmí, mo rọ̀ gbogbo ẹ̀yin kìrìsìtẹ́nì, mo sì rọ̀ gbogbo ẹ̀yin abọ̀rìṣà wípé ẹ jẹ́ ká wòye sí àwọn àmọ̀ràn wọ̀nyí o. Tí ẹ̀yin náà bá ní èyí tí ẹ fẹ́ fi kún lọ́dọ̀ ara yín, ẹ náà bọ́ ọ̀tà kẹ́yìn náà kẹ́ ẹ fún ayé ní àmọ̀ràn, ká mọ ojú tẹ̀yin náà fi wo ọ̀rọ̀ náà. Ojú tèmi fi wò nìyẹn o. Tó bá ṣe déédéé látọ̀dọ̀ Ọlọ́run ló ti wá o. Ọlọ́run ló fi mí ṣe kòǹgẹ́ nìyẹn o. Kì í ṣe pé mo sọ pé Ọlọ́run ló kọ ohun tí mo sọ jáde ló sọ kalẹ̀ fún mi o. Ní tí mo sọ ni pé tó bá ṣe déédéé òdodo, a jẹ́ pé mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ó fi mí ṣe kòǹgẹ́ nù. Tó bá wá kù síbì kan, a jẹ́ pé àṣìṣe yẹn látọ̀dọ̀ tèmi ló ti wá. Tẹ́ bá ti wá pè mí sí i, tẹ́ bá ti pe àkíyèsí mi sí i, tèmi náà sì rí i pé yes, lódodo ọ̀rọ̀ yìí ó kù díẹ̀ káàtó, mo máa padà ṣàlàyé ní orí rẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Ẹ bá mi share program yìí. Subhanaka Allahumma wa bihamdik, ashhadu an la ilaha illa anta, astaghfiruka wa atubu ilaik.